A kú dédé àsìkò yìí, yóò dára fún wa o. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ni ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń pèsè iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè wa Nàìjíríà GENCOS tó ń ti àwọn aláṣẹ iléeṣẹ́ yìí látàrí owó rọ̀gùnrọ̀gùn kan ètò wọn ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ iléeṣẹ́ náà ètò lọ bí tírílíọ̀nù 4 náírà ó lé o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, ìpàdé yìí ni ó jẹ́ onípàjáwìrì láti má lè sọ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà sí òkùnkùn bírimù nípa ìdí èyí kí wọ́n lè wo ọ̀nà àti ìgbésẹ̀ èyí tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa yóò gbé láti lè jẹ́ kí ìgbésẹ̀ náà kó di ohun àfisẹ́yìn tí igun aláré fi sọ. Ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ agbára lórílẹ̀-èdè yìí Adébáyọ̀ Adélabú èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ àti ìpàdé èyí tí ààrẹ Tinubu yóò ṣe pẹ̀lú àwọn aláṣẹ GENCOS ó ní ó ti di dandan gbọ̀n bí bẹ́ẹ̀ kọ́ yóò ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé àti ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí lójúnà láti má lè jẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa kó di wọ̀rọ̀kọ̀ bí ewédú èyí tí ná mú lásìkò ẹ̀rùn. Ó ní wọ́n láti gbé ìgbésẹ̀ náà. Ó ló sì dáhùn lójú pé ààrẹ Tinubu elétí gbàròyé èyí tó ṣe tán láti jẹ́ kí ìrọ̀rùn kó dé bá mùtúmùwà ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni. Ẹ̀wẹ̀, ẹni tó ti fìgbà kan jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí igbákejì ààrẹ láti ọ́fíìsì ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu, ọ̀gbẹ́ni Hakeem Baba Ahmed, òun mà ló ti ju ọ̀rọ̀ kan sóde báyìí níbi tó ti gba ààrẹ Bọ́lá Tinubu, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí Atiku Abubakar, Peter Obi àti Rabiu Musa Kwankwaso lámọ̀ràn. Ó ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni wọ́n ti di àgbà èyí tó jẹ́ ipò yẹ kí wọ́n ti fi ẹ̀yìntì lóhun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìṣèjọba àti òṣèlú, kí wọ́n ṣe ìgbárùkùtì àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ kí wọ́n lè darí orílẹ̀-èdè Nàìjíríà bó ti tọ́ àti bó ti yẹ. Baba Ahmed èyí tó wòye wípé ká wo àwọn ilẹ̀ adúláwọ̀ bí wọ́n ṣe ń ṣe dáadáa láwọn orílẹ̀-èdè kan tó sì jẹ́ pé àwọn ọ̀dọ́ langba ni wọ́n ń darí tí wọ́n sì ń tukọ̀ orílẹ̀-èdè náà tó ń gbogbo ń tùbà tó ń tùṣẹ́ ní orílẹ̀-èdè ọ̀hún. Ó ní lójú òye ti tòun tí wọ́n bá ní kí òun ṣe lálàyé ó ní lọ́dún 2027 tó ń bọ̀ yìí ó ní kò yẹ kí Peter Obi, Atiku Abubakar, Rabiu Kwankwaso àti Bọ́lá Tinubu kí wọ́n sọ wípé àwọn fẹ́ díje dupò ààrẹ bí kò ṣe wípé pẹ̀lú ọgbọ́n ìmọ̀ òye tí Ọlọ́run bù wọ́n nínú ètò ìṣèlú àti bá àti darí orílẹ̀-èdè. Ó yẹ kí wọ́n wo àwọn ọ̀dọ́ ètí ọpọlọ wọn jáfáfá tí wọ́n sì ní ákì tí wọ́n lóòótọ́ tí wọ́n ṣetán láti darí orílẹ̀-èdè kí wọ́n ṣe àtìlẹ́yìn fi irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà náà kó lè bọ́ kúrò nínú ìlà ìlò ètí àwọn àgbà tí wọ́n ń kó wa sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbajúgbajà ṣòwòṣòwò ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ní ilé-iṣẹ́ ìfọ epo ní ìpínlẹ̀ Èkó Alhaji Aliko Dangote, òun mà ló ti ní ìṣòro tí òun dojúkọ lábẹ́ aṣọ onítòun bá wí síta fún àwọn ọmọ Nàìjíríà. Àánú òun yóò ṣe àwọn ọmọ orílẹ̀-èdè yìí látàrí àdójúkọ ètí àwọn jẹgúdújẹrá àríjẹ nídìíwà ìbàjẹ́, àwọn afúnni ládìyẹsì tí wọ́n jọ̀wọ́ kúlẹ̀, àwọn afúnni lóúnjẹ tó jẹ́ ipò oko ìdí ọ̀pẹ ni wọ́n fúnni rò èyí tó jẹ́ ipò wọ́n rọ̀gbà yí ìjọba àpapọ̀ ká tí wọ́n ń ṣe àkóbá fún iléeṣẹ́ ìfọ epo yálà ti ìjọba àpapọ̀ àti ti aládàáni lórílẹ̀-èdè yìí. Àwọn èèyàn tí a mọ̀ sí kábà, àwọn kábà yìí ńlá Aliko Dangote ti ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ìkòkò ajẹnirun, àwọn afẹ́ajẹmáfẹ́ ayó ti ń fúnni lóko ìdí ọ̀pẹ rò. Dangote tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan èyí tí ilé-iṣẹ́ kan èyí tó jẹ́ ti àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu rò láti ilẹ̀ adúláwọ̀ níhìn
ni wọ́n ṣe ìpàdé kan ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú Dangote. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá Dangote lẹ́nu wò, ó ṣàlàyé ohun tójú rẹ̀ tó ń rí lọ́wọ́ báyìí pẹ̀lú bí àwọn kàbáyé bí wọ́n ṣe dìímú lọ́wọ́ dìímú lẹ́sẹ̀ tí wọ́n fẹ́ kí ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ kó ṣe dáadáa o. Ló ti tẹnumọ́ wípé látìgbà tí ààrẹ Tinubu tó ti kéde subsidy is gone, eyín ẹ̀kún owó orí epo ti di ìgbàgbé. Ó ní gbogbo ọ̀nà ni wọ́n ń gbà láti rí dájú pé àwọn náà ń gbé epo wọlé o kí wọ́n lè máa tà á ní owó ètò wọn gógó. Ó ní nípa ìdí èyí gbogbo àwọn èèyàn wọ̀nyí náà làwọn tí wọ́n ti rí owó kó jẹ o látọwọ́ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀, léyìí tó jẹ́ ipò owó náà ni wọ́n fi ń gbé epo bẹtiróòlù, dísù àti àwọn epo míì ni wọ́n fi ń gbé wọ orílẹ̀-èdè Nàìjíríà fún àǹfààní àti tà á ní owó tó wọ́n gógó kí wọ́n lè rí èrè gọbọi jẹ. Ó ní àwọn èèyàn wọ̀nyí ni ò fẹ́ kí àwọn ilé-iṣẹ́ ìfọ epo tilẹ̀ wa kó gbérí. Ó ní ogun tí wọ́n ń gbé ti òun ó kọjá àfẹnusọ. Lákòótán nínú ọ̀rọ̀ Dangote, ó ní gbogbo ohun tí ó bá gbà tí ó bá ná òun lòun yóò ná o. Ó lóun ṣetán láti ja ogun náà lájàyè. Bí bẹ́ẹ̀ kọ́, onírúfẹ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò ní jáwọ́ rẹ̀ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn agbábọ́ọ̀lù tí ọjọ́ orí wọn wà lábẹ́ 20 ọdún torílẹ̀-èdè wa Nàìjíríà, Flying Eagles wa, àwọn mà ni wọ́n ti gbà lámọ̀ràn láti ṣe dáadáa o kí wọ́n lè kẹ́sẹ̀ já nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilẹ̀ adúláwọ̀ tí ọ̀jẹ̀wẹ́wẹ́ under 20 èyí tó ń lọ lọ́wọ́ báyìí, African Cup of Nations under 20 èyí tó ń lọ ní orílẹ̀-èdè Tunisia. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní àwọn agbábọ́ọ̀lù Flying Eagles yìí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé ní ọjọ́ àìkú Sunday tí ṣe ọjọ́ 4 nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí, níbi tí àwọn agbábọ́ọ̀lù náà pẹ̀lú àwọn Atlas ti orílẹ̀-èdè Morocco tí wọ́n ti jọ wákò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ni wọ́n jọ ta ọ̀mẹ̀ èyí tó jẹ́ wípé kò sí ẹni tó láǹfààní láti yẹ àwọn ara wọn wò. Òdòdó báyìí ni wọ́n jọ gbé kúrò lórí pápá o lẹ́yìn ìṣẹ́jú bíi 90 ìṣẹ́jú lórí pápá. Báyìí tí ó bá fi di ọjọ́ 7 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn under 20 ni wọ́n yóò máa wákò pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Kenya, nígbà tí orílẹ̀-èdè Morocco náà yóò máa wákò pẹ̀lú orílẹ̀-èdè Tunisia nínú ìfẹsẹ̀wọnsẹ̀. Báyìí ńlá wa pẹ̀lú orílẹ̀-èdè Morocco lájọ́ figagbága nínú ọ̀mẹ̀ eyín lórí tábìlì tó jẹ́ pé àmì mẹ́rin ńlá wọn méjèèjì ni wọ́n jọ wà. Ṣùgbọ́n wọ́n ní bí àwọn Flying Eagles wa tí wọ́n bá ṣe dáadáa wọn yóò wà lókè téńté látàrí pé orílẹ̀-èdè Morocco ni wọ́n ń lékè pẹ̀lú àmì 4 nígbà tí orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ̀lé pẹ̀lú àmì 4. Ṣùgbọ́n góòlù báyìí ń ló fi yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí ìròyìn náà ti gbé jáde, èyí tí wọ́n sì ní ìgbàgbọ́ wípé àwọn Flying Eagles yìí wọn yóò ṣe dáadáa nínú under 20 African Cup of Nations èyí tó ń lọ lọ́wọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn ọmọ olóògbé Fẹlá Aníkúlápó Kútì, ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ tóun náà ń kọ orin bíi bàbá tó bí ní ọmọ, Ṣeun Kútì, òun mà ló ti ní kí àwọn ọmọ Nàìjíríà àti àwọn olólùfẹ́ òun lágbàńlá ayé o kí wọ́n bá ń dúpẹ́ o lọ́wọ́ ikú òjijì àṣìta ìbọn eléyìí tí ó bá bá
nínú yàrá ilé ìtura kan èyí tó wà ní orílẹ̀-èdè US gẹ́gẹ́ bí fọ́nrán kan èyí tí Ṣeun Kútì tó fi léde. Ó ní òun wà nínú yàrá ilé ìtura kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tóun ti ń fún ara ní ìsinmi. Níbẹ̀ lòun gbọ́ tàkò. Ó ní ọta ìbọn kan èyí tí wọ́n ṣì ta òun mà ló ṣe sábàbí ẹnu fèrèsé ilé ìtura náà èyí tó sì wọlé tó jẹ́ pé Ọlọ́run nìkan ló kóhun yọ. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ òun kò ní láǹfààní láti wà láyé ní wákàtí yìí. Nínú fọ́nrán náà ló ti ń bèrè wípé bí ẹ̀yin bá ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ jẹ́ kí n mọ̀ kí n júwe agbègbè èyí tí ilé ìtura tí àṣìta ìbọn tó gbajú fèrèsé wọlé kóhun júwe rẹ̀. Ó ní irú àwọn nǹkan wọ̀nyí òun gbàgbọ́ wípé orílẹ̀‐èdè Amẹ́ríkà orílẹ̀‐èdè tó jáfáfá tí wọ́n ní ọgbọ́n òye ni pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò. Ó ní kò yẹ kí irú àwọn nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ní kò síbi tí wọ́n ti ń kó adìyẹ alẹ́ o àgọ̀ tí wọ́n ń kó sí ìnìkan ló yàtọ̀. Lákòótán nínú ọ̀rọ̀ Ṣeun Kútì ó ní òun dùn fún oore ọ̀fẹ́ àti àǹfààní tọ́lọ́run fún òun èyí tó jẹ́ pé àṣìta ìbọn ta náà kò bá òun eléyìí tí ò bá ti dẹ́mi òun légbodò. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò ìmíì nílé iṣẹ́ wa. mo gbà á ní àdúrà wípé ilé ò nílé wa ọ̀nà ò nínà wá àṣìta ìbọn ò ní ba gbogbo wa o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.